Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí wa káàkiri níbikíbi tí a bá wà ní ọjọ́ ti tòní. Mo kí wa láṣálẹ́, mo kí wa lọ́sàn-án, mo kí wa nídàájí, mo kí wa lóru, mo kí gbogbo wa níbikíbi tí ọmọ Yorùbá wà káàkiri àgbáyé. Àtẹni tí kìí ṣe ọmọ Yorùbá tó láǹfààní àti gbọ́ èdè Yorùbá, àtọmọ Yorùbá gbogbo wa pátápátá ni mo kí, àtọmọ Nàìjíríà lápapọ̀ níbikíbi tí a bá wà lágbàáyé. Pé a kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, a sì kú gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹnìkọ̀ọ̀kan wa bá wà. Àánú Ọlọ́run ò kú ní fi wá sílẹ̀. Dáadáa báyìí ni a mọ̀ gbọ́ síra wa. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé tó tún wá sí orí ẹ̀rọ agbágbé ní ọjọ́ ti tòní. Bí ẹ ti ṣe mọ̀ wípé lórí ìròyìn Felifeli TV ni ẹ ti máa ń darapọ̀ mọ́ wa lórí ètò tí a pè ní ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí. Síwájú gbogbo, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba adẹ́dàá aṣẹ̀dá, ọba tí ó rínú róde, ọba tó mọ tẹ́nìkọ̀ọ̀kan wá ń rò lọ́kàn. Bẹ́ẹ̀ ni, ọba tí ò sẹ́ni tó mọ ibi tó ń gbé, tí ò sẹ́ni tó mọ ibi tó farapamọ́ sí, bí dúdú ni, bí funfun ni, béèyàn kúkúrú ni, béèyàn gíga ni, béèyàn tiẹ̀ ni bí kìí ṣe èèyàn, kò sẹ́ni tó lè sọ pé báyìí lọ́lọ́run ṣe rí. Títóbi ní fọ́lọ́run o, ọba tó dá rẹ̀ tó sì fi ara rẹ̀ pamọ́ tí ojú kankan ò sì rí. Títóbi ní fọ́lọ́run tó wá ṣe gbogbo tí ó dá ní dáadáa fún gbogbo àwa ẹ̀dá ènìyàn. Ọlọ́run báyìí la dúpẹ́ fún o. Ẹnu ọpẹ́ wa Ọlọ́run má jẹ́ kó kan. Àìní lè dúpẹ́ mọ́ Ọlọ́run má fi kángun oore wa o. Ọlá àti tóbi Ọlọ́run. Yorùbá bọ̀, wọ́n ní bóko ò bá jìnnà, wọ́n ní ilá kìí kó. Ní gbọ́rọ̀ lákòókò níbo là ń lọ lọ́jọ́ ti tòní. Election Ondo State, election tí a ṣe ní on the 18th of January 2025. Election sí ipò local government chairman and councillor. A ṣe election governor ní on the 22 November. A wá ń ṣe election chairman ní on the 18th of January 2025. A ṣe ti governor ní 2024 November. À ń ṣe ti chairman local government àti councillor ní ọdún yìí ní on the 18th. Ìdìbò wáyé l'Ondo State, káàkiri Ondo State. Wọ́n dìbò chairman nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé àwọn ń fẹ́ local government autonomy, àwọn ń fẹ́ autonomy gbogbo àwọn local government kán má sí lábẹ́ àwọn gómìnà mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ á kọ́kọ́ ṣàlàyé díẹ̀ fúnra wa. A rí i pé lọ́dún tó kọjá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n gba ilé ẹjọ́ lọ láti lọ dá àwọn gómìnà lọ́wọ́ kọ́ wípé kán jẹ́ kí àwọn local government wà ní òmìnira ara wọn. Ilé ẹjọ́ Supreme Court dá wípé káwọn local government kán wà lómìnira ara wọn lóòótọ́. Nígbà náà àwa jáde a sọ wípé n tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yìí kì í ṣe nǹkan tí ó tọ́ káàrẹ ṣe. Tó bá jẹ́ wípé lóòótọ́ là ń practice democracy gidi tó fẹ́ jẹ́ kí ìlú tẹ̀síwájú, kì í ṣe ojúṣe ààrẹ. Lóòótọ́ ààrẹ lè lò ó lè lo agbára tán ní gẹ́gẹ́ bí ṣùgbọ́n àwa ń sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ bí tá a ti ń ṣe ètò ìṣèjọba tó dúró re, pé àwọn sẹ́nítọ̀ àti rẹ́ẹ̀pù àti House of Assembly àwọn ló yẹ kán pa ní dandan kán fọ́ọ̀sì àwọn gómìnà padà sí tó wà nínú ìwé òfin bó ti ṣe bẹ̀rẹ̀ látọdún 1999. Àwọn sẹ́nítọ̀, àwọn rẹ́ẹ̀pù àti House of Assembly aláwọn ló yẹ kán fọ́ọ̀sì gọ́vnà
láti jẹ́ kí gómìnà tẹ̀lé òfin tó wà ní 1999 constitution amendment. Ṣùgbọ́n a rí wípé àwọn apá kan nínú àwọn aráàlú tọ́rọ̀ ò yé, torí tí n bá ń sọ̀rọ̀ pọ́rọ̀ ò yé àwọn aráàlú, mo mọ tí mò ń sọ. Wọ́n ní tá à ń wí kò nítumọ̀, pé n táàrẹ ṣe yẹn ló dáa. Àti gbọ́ ààrẹ ti ṣe báyìí o, ìjọ wa ń sèso rere bí ibi tó kù tá a wá ń lọ nìyẹn. Nípínlẹ̀ Kánò wọ́n ṣètò ìdìbò sípò local government, ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ ló kó gbogbo ẹ̀ bámbám. Nípínlẹ̀ Rivers wọ́n ṣètò ìdìbò sí local government, gómìnà Fubara àti Nyesom Wike wọ́n ń jà ní Rivers State. Fubara PDP ni, Nyesom Wike PDP ni, ṣùgbọ́n Nyesom Wike ó ń jẹun l'Ábùjá, ẹsẹ̀ kan PDP ẹsẹ̀ kan l'APC. Fubara òun náà dúró sí PDP, wọ́n ń jà. Ẹgbẹ́ òṣèlú tí Fubara wá support ní Rivers State òun náà ló jáwé olúborí. Kì í ṣe pé kò support ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé jà wà nù PDP, ó lọ support ẹgbẹ́ òṣèlú kan bóyá APP ó lọ support wọn. Ẹgbẹ́ òṣèlú APP tí gómìnà Fubara Rivers State support òun ló wọlé. Ní Abia the same thing, ẹgbẹ́ òṣèlú tó wà lórí ìjọba òun ló kó gbogbo ẹ̀. Gbogbo tí wọ́n ti ṣe local government election pátá, ẹgbẹ́ òṣèlú tó wà lórí ipò ló kó gbogbo ẹ̀. Ààrẹ sì sọ wípé kí local government autonomy, kí local government dá dúró láàyè ara wọn, kó má sí pé gómìnà lọ́wọ́ sí i mọ́. Ẹ jọ̀ọ́ tí local government bá dá dúró láàyè ara wọn, tí ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ ìlú tó ń ló yẹ kó tún wọlé gbogbo local government àti councillor. Tí ṣóun mọ̀, nítorí ó yẹ kẹ́gbẹ́ òṣèlú tó máa díje pọ̀ kó ní kálukú sì lọ dìbò fẹ́ni tó wù. Now ọjọ́ ìdìbò kọ̀ọ̀la l'Ondo State, ẹgbẹ́ òṣèlú PDP yọwọ́ páwọn ò lè díje, pé nítorí pé táwọn bá díje kò sí táwọn fẹ́ rí ju pé kí ẹgbẹ́ òṣèlú tó wà lórí ipò kó kó gbogbo ẹ̀ máwọn lọ́wọ́ lọ. Mi wá ń sọ wípé kò sọ̀rọ̀ lẹ́nu ẹgbẹ́ òṣèlú PDP, nítorí gbogbo rádaràdà tó bẹ̀rẹ̀ ní stéètì àti ní Nàìjíríà lórí ọ̀rọ̀ local government, ẹgbẹ́ òṣèlú PDP ló bẹ̀rẹ̀, tó ráwọn náà wà ní ìjọba nígbà táwọn wí. Kọ́mọ́ kan wá wà ń bẹ̀ o, Lagos State, ní tí kọ́mọ́ fi wà ń bẹ̀ ní Lagos State, nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe gómìnà Lagos State, wọ́n láwọn create LCDA local government onídàgbàsókè, wọ́n join ẹ̀ mọ́ 20 local government tó kù. Nígbà táwọn wí ìjà pọ̀ pé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ kò sanwó local government Tinubu, ààrẹ Musa Yar'Adua nígbà tó débẹ̀ ló ṣẹ̀ wá san. Àwọn àjòkó wa ò gbà gbogbo ohun tí wọ́n ń ṣe òṣèlú ni. Tí gómìnà bá máa create local government míì fún eléyìí tó wà lẹ́tẹ̀lẹ̀, ó gbọ́dọ̀ gba National Assembly kọjá, kò ní jẹ́ state kan, ó máa jẹ́ throughout Nigeria ni. Àwọn tọ́rọ̀ yé ń gbà yẹn wọ́n gbà pé ń tà ń sọ òótọ́ ni. Nítorí jẹ́ sọ eléyìí ni wípé nígbà tí gómìnà Akérédolú olóògbé Akérédolú wà lórí ipò, àwọn náà create local government onídàgbàsókè tá a mọ̀ sí LCDA, wọ́n create 32 mọ́ 18 tó wà lẹ́tẹ̀lẹ̀, ó wá jẹ́ 50. Jẹ́jẹ́ mọ̀ pé nígbà tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò sípò chairmanship, 18 local government péré náà ti ṣe ètò ìdìbò. Eléyìí tó wá kù tán wá create nǹkan, wọ́n ní ó wà illegal. Mo wá sọ fún wọn wípé eléyìí tí Tinubu create ní Lagos State ńgbà yẹn, kí ni òun náà? Eléyìí tí Ràfá Arẹ́gbẹ́ṣọlá create lọ́ṣùn, kí lòun náà? Ṣé rí ẹ wò ó, ẹ wá ẹ má jà mọ̀ tanra wa jẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Ẹ rí pé ńgbà yẹn ọyàn ni bàbá Ọbásanjọ́ ò dáa, ó ń gbógun ti Yorùbá ẹgbẹ́ ẹ ní torí pé Tinubu ó ń ṣe dáadáa lẹ́kọ̀ọ́
Ọbásanjọ́ ṣe ń gbógun tì í. Tinubu tó ṣe dáadáa lẹ́kọ̀ọ́ ń jọ sí, kí ló tí wàá padà ṣe dáadáa nígbà tó di ààrẹ báyìí? Ìbéèrè tún nìyẹn. Àbí ṣé tax reform tó ń gbé bọ̀ ṣe dáadáa ni àbá burú? Ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ̀ ti jáde báyìí, wọ́n sọ wípé tax reform bill yìí ìṣòro ló máa kó bá wa aráàlú, ìṣòro ló máa kó bá mẹ̀kúnnù. Bọ́ àwọn mẹ̀kúnnù tọ́rọ̀ òye, wọ́n ní mẹ̀kúnnù ló máa pè fún àwọn Haúsá yẹn, wọn san tax, Ọlọ́run mú wọn á pè fún alẹ́ Yorùbá. Mo ní ẹ mọ̀ tanra yín, tax wo ló ń pè yín? Bóyá torí yín náà ṣe gbé tax sílẹ̀, àbí torí kán lè fún yín gbẹ, kán lè gba òróró ara yín, kán lè fi sara rin dé tiwọn. Ní ẹ wá já padà sọ̀rọ̀ local government election. A ṣètò ìdìbò l'Ondo, ṣùgbọ́n ètò ìdìbò tá a ṣe kì í ṣètò ìdìbò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ o. Ètò ìdìbò tí ò nítumọ̀ ní o. Ètò ìdìbò tí ò mú yẹ́ẹ̀sì ní o. Ètò ìdìbò tí ò lágbọ̀kànlénú ní o fẹ́yìn mẹ̀kúnnù. Ètò ìdìbò tí ò lè mú lọ sí bá mẹ̀kúnnù, tí ò lè mú lọ síwájú bá mẹ̀kúnnù la ṣe. Ẹni sáwù. Gbogbo bí tí mo rìn dé lọ́jọ́ ìdìbò yìí rí polling unit kan báyìí tí wọ́n gbé àpótí wá táwọn èèyàn dìbò ń bẹ̀. Lémi o, gbogbo polling unit tí mo rìn l'Ondo West, ìyẹn rí bí tí wọ́n ti dìbò. Lókìtìpupa, Ìlàjẹ, Ọ̀rẹ̀, Òdìgbò, the same thing. Láwọn ibì kọ̀ọ̀kan l'Ákúrẹ́, the same thing. Kódà nínú àwọn ìròyìn tá a gbọ́ live and direct nínú rédíò ìjọba Àkúrẹ́ ní ẹni tó ń give report tó ń sọ wípé àwọn tó ń jẹ́ ODEC official, àwọn tó dúró gẹ́gẹ́ bí INEC, ODEC yẹn tó ń ṣe àkóso ètò ìdìbò síjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ondo, táwọn sí ODEC, wọn ò rí owó mọ́tò fún àwọn tó mọ iṣẹ́ fún wọn, àwọn officials wọn tó mọ iṣẹ́ fún wọn, wọn ò rówó mọ́tò fún wọn. Oníkálukú ń fẹsẹ̀ rìn lọ, kò bá jẹ́ pé 10 kìlómítà níbi tó ń pín sí wà, ẹsẹ̀ ló máa fi rìn débẹ̀ lọ́jọ́ ìbò yẹn. Now wọ́n ti wá announce báyìí pé àwọn tá a dìbò fún tá a rí wọn ni wọ́n announce pé wọ́n wọlé báyìí. Àwọn chairmanship tá a mọ̀, nítorí councillor dúró gẹ́gẹ́ bí legislator fún chairman ni. Àwọn councillor ló lágbára àti impeach chairman. Ilé ìgbìmọ̀ aṣòfin ni councillor jẹ́ fún chairman. Ṣé councillor tá a dá mọ̀, tá a dìbò fún, tó jẹ́ pé ẹgbẹ́ ló kàn nominate ẹ̀ tán fi síbẹ̀, wọ́n sì sọ pé a dìbò tán tún dìbò awúrúju tán ti fi wọ́n síbẹ̀? Ṣáwọn la fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣojú mẹ̀kúnnù? Ṣáwọn la sọ pé wọ́n fẹ́ tòlú? Ṣáwọn la fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ àkànṣe? Ọ̀rọ̀ rẹ o. Nílùú tá a sọ pé lọ́ba ó níjòyè, nílùú tá a sọ pé a ti ń lo democracy, nílùú tá a sọ pé a ti ń ṣèjọba àwa ara wa, nílùú tá a sọ wípé a fẹ́ gbé mẹ̀kúnnù lórí sókè, wọ́n kàn ṣe tó wù wọ́n. Lọ́jọ́ yìí náà ìwọ̀nba èèyàn péréte ló jáde wá nínú àwọn aráàlú. Kódà àwọn tó jáde tán láwọn fẹ́ dìbò nínú àwọn èèyàn péréte, wọ́n tún padà sílé. Wọ́n tún padà sílé. Nítorí ẹgbẹ́ òṣèlú tán fẹ́ dìbò fún, wọ́n láwọn yọwọ́. INEC náà wà ní tẹ́jẹ́ ODEC, wọn ò gbé polling unit wá síbi tí ẹ̀ka gbé wá káwọn èèyàn ráàyè dìbò. Bó ti ẹ̀jọ́ ọ̀rọ̀ o, bójú òótọ́ o, káwọn ti ẹ̀rí káwọn èèyàn wá dìbò. Wọn ò fún àwọn èèyàn ní right láti jẹ́ kán exercise right wọn.
lórílẹ̀‐èdè Nàìjíríà. Lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ Ondo àti ẹ̀wà mọ̀ pé wọ́n ń dìbò lọ́jọ́ tá a wí lọ́jọ́ Saturday tá a wí gbogbo everybody kàn kọjú mọ́ṣẹ́ wọn ni. Àwọn tó fẹ́ lọ tajà lọ ń tajà, àwọn ọlọ́kadà ń ṣiṣẹ́, àwọn onímọ̀rúwá ṣiṣẹ́, àwọn oníṣọ́ọ̀bù open, àwọn tó fẹ́ ṣe pátí gan lára wọn ṣe pátí wọn, àwọn tí wọn ò lẹ́mìí àti ṣe ni wọ́n yí pátí wọn sọ́jọ́ kejì Sunday. A ti sọ yìí pé a fẹ́ dìbò sí local government chairman. Ṣé local government chairman tá a wà fún ní legitimacy wa tó bá wá ń ṣe ń tá a fẹ́, báwo la ṣe fẹ́ correct ẹ̀? Báwo la ṣe fẹ́ sọ wípé chairman ni ó nǹkan báyìí la fẹ́ kẹ́ bá wa ṣe o lẹ́yìn tá a fún ní legitimacy? Ẹ wo bí nǹkan ṣe rí nílùú. Àwa mẹ̀kúnnù ọ̀rọ̀ kù sí wa lọ́wọ́. Ó dìgbà tí mẹ̀kúnnù bá jí lójú oorun tá a mọ ẹ̀tọ́ wa lẹ́tọ̀ọ́, tá a fi ọwọ́ ara wa yí ìlànà yí padà. Mẹ̀kúnnù lè fi ọwọ́ ara wọn yí ìlànà táwọn, wọ́n lè fọwọ́ ara wọn, wọ́n lè fi yí padà o. Tí a bá rí mẹ̀kúnnù 70% tó mọ ẹ̀tọ́ ẹ̀, á yí nǹkan padà mọ̀nàkà ẹ̀. Yes. Kí la torí ẹ̀ kàwé? A rò pé a lè yí padà. No. Àwọn tó ń ṣèjọba lé wa lórí ọ̀nà kan ni wọ́n gbà débẹ̀. Tí mẹ̀kúnnù náà bá rorí tán jókòó tán fọ́ọ̀mù agbo láàrin ara wọn. Ètò ìtàwọn ará bí jẹ wá máyé ó tó gẹ́, ẹ jẹ́ káwa náà fọ́ọ̀mù agbo pẹ̀lú ẹ̀mí ìṣọ̀kan àti ẹ̀mí ìlọsíwájú àti ẹ̀mí ìfarajìn wípé à ń fẹ́ àyípadà rere. Nítorí tó bá yẹ pé lóòótọ́ là ń fẹ́ àyípadà rere pẹ̀lú ẹ̀mí ìṣọ̀kan tá a sì ń fẹ́ kí nǹkan mú yẹ̀sì fún wa. Tá a bá kọ̀yìn sáwọn sẹ́nítọ̀ àwọn rẹ́ẹ̀pù wọ̀nyí, tá a dá ẹgbẹ́ mẹ̀kúnnù lẹ̀, nǹkan àwọn mú yẹ̀sì fún wa. Ṣùgbọ́n ṣé lóòótọ́ làwọn mẹ̀kúnnù ń fẹ́ ìdẹ̀kùn fúnra wa bí? Ṣé lóòótọ́ la fẹ́ kí nǹkan rọrùn fún wa? Ṣé lóòótọ́ làwa náà fẹ́ gbé ayé ìdẹ̀kùn láì ṣe pé a rẹ́ èèyàn jẹ ká tó débi tá à ń lọ? Gbogbo béèrè wọ̀nyí ni ẹja bira wa léèrè. Nítorí tá a bá sọ pé ìjọba ilé yìí ò dáa, Haúsá ni pírọ́blẹ̀mù wa, Fúlàní ni, Yorùbá ni ò dáa, ǹjẹ́ àwa náà dáa bí? Ṣáà dáa láti lé wa? Tí Yorùbá máa ń sọ pé wọ́n nílé báyìí láti mẹ́ṣọ̀ ròde. Ilé rè láti ń kẹ́ṣọ̀ ròde. Ilé láti ń kẹ́ṣọ̀ ròde. Àlìjànú mọ̀láíkà ò lè sọ̀kalẹ̀ wá yí orílẹ̀-èdè padà. Kódà báwọn kan jẹ́ ń sọ pé ká pín. Ṣé kì í ṣe Yorùbá tí ò dáa iná ló máa ń padà wà nílẹ̀ Yorùbá tí tá a mọ̀ jẹra wa lẹ́sẹ̀ àbí tá a mọ̀ dààmú ara wa? Àwa náà ni. Ẹ̀já lọ yíwà padà o. Mẹ̀kúnnù ó dìgbà tá a bá ronú wa tá a yíwà wa padà. Tá a bá ronú ká a yíwà wa padà, kò sí nǹkan kan tó fẹ́ solve, kò sí problem nǹkan tó fẹ́ solve. Àwọn tó ń jẹ wá máa yóò mọ̀ jẹ wá máyé lọ ni. Òdodo ọ̀rọ̀ nìyẹn. Bákan lá Amẹ́ríkà lọ, UK lọ, Canada lọ, France lọ, gbogbo ẹ̀ bá a dé bá a lọ bá a bọ̀. Tá a bá la kówó akẹ́rù wálé, a fẹ́ wá fi yín ṣe yànga síra wa. Àbá fẹ́ fi máwọn kan lẹ́rú, àbá fẹ́ fi máwọn kan sìn, àbá náà fẹ́ tòtórí pa àti kówó dé. A fẹ́ darapọ̀ mọ́ òṣèlú láti mọ mú mẹ̀kúnnù sí. Ìjọba la fẹ́ bọ́ lóko ẹrú. Ọ̀rọ̀ rèé o. A ní rí jù báyìí lọ lórí ètò fún ti tòní náà. Ìtúpàdé mi ọmọ yín Comrade Quadri Ọláwálé lórí àkọ́tún ètò lórí ìròyìn Fẹ́lifẹ́li TV ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí bá a ṣe máa sọ tiwa nìyẹn. Bá a ṣe solution wà sórílẹ̀-èdè tí mẹ̀kúnnù orílẹ̀-èdè bá ti ṣe tán tá a ṣe tán láti yí nǹkan padà wá láì nǹkan máa yí padà.
tí mẹ̀kúnnù ò bá ṣe tá ṣe tán mẹ̀kúnnù ló ń fún àwọn olórí lágbára láti mọ èèyàn wá jẹ ní gbogbo ìgbà. Àìyé ọ̀rọ̀ kí ọ̀rọ̀ òye mẹ̀kúnnù ló ń fún wọn lágbára. Tọ́rọ̀ bá yé wa tá a ṣe tán nǹkan máa yí padà. Ẹ ṣeun, ó dàbọ̀.